وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى. سورة آل عمران سورة كتا التي آية 81. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون. أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على سيد الأولين والآخرين نبينا محمد وعلى آله وأصحابه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين. آمين. أما بعد، اللهم افتح لنا كتابك آمين وسنة نبيك آمين ظاهرا وباطنا آمين وارزقنا العمل بهما آمين بذاتك المقدسة آمين يا رب زدنا علما وفهما آمين يا كاشف المشكلات آمين ويا عالم الخفيات آمين أكشف الحجب عن وجوه هذه المعاني آمين حتى نطلع على حقيقة هذه المسائل آمين واحفظنا عن الخطأ والضلال آمين وأنت الموفق لكل شيء وأنت علام الغيوب وأنت علام الغيوب وأنت علام الغيوب. أتل ما أوهي إليك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه، فإنه من أفضل الأعمال. التفهم مع قلة القراءة أفضل من المد، وجملة ما في القرآن من الآيات 6,666 ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وأخبار وألف منها عبر وأمثال و500 حلال وحرام و100 تسبيح ودعاء و66 ناسخ ومنسوخ. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب
لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين فمن تولى بعد ذلك فأولئك هم الفاسقون أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون Adáwọ̀pẹ́ fọ́lọ́n. Alhamdulillah. Àlékún ìkẹ́ àti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí àlékún ìkẹ́ àti gẹ̀ náà máa bá òun àti àwọn ará ilé ẹ̀. Àmín. Àtàwọn sọ̀hábà rẹ̀. Àmín. Àtàwọn olùtẹ̀lé ojú ọ̀nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah. Àmín. Gbogbo àwọn tí wọ́n ti lọ nínú àwọn ẹni rere, gbogbo àwọn àfáà olùgbèpè sójú ọ̀nà Ọlọ́run, àwọn tí wọ́n dúró ti ẹ̀sìn Islam tí wọ́n ti wà lálkìyàmà tó fi dórí gbogbo òkú mùsùlùmí. Eléyìí tí a máa ń gbé àwọn olùkọ́ wa àgbà Fadilatu Sheikh al-Marhum Abdul Baqi Muhammad Rahimahumullah. a máa ń gbé wọ́n dìde láàrin wọn kọ́lọ̀wọ́ bá kó bá kẹ́ wọn. Àmín. Kó bá rọ òjò ìkẹ́lé wọn lórí, kó bá yáfi wọn, kó bá fi ẹ́ sí aljanna Firdaus. Ó bẹ̀rẹ̀ látorí wọn lórí gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ náà níbi ó ti bẹ̀rẹ̀ débi ó dé, tó fi dórí àwọn bàbá wa Imran Muhammadu Nafi' taghammadahu Allahu biwasi'i rahmatihi. Àmín. Ọlọ́run kó wá pàpò ìkẹ́ rẹ̀, kó wá pálé wọn lórí. Àmín. Tó fi dórí àwọn yòókù náà, tó fi dórí gbogbo òkú mùsùlùmí, Ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn pọ̀. Àmín. A wá ṣàdúà fáwọn tí wọ́n wà láyé nínú àwọn àfáà wa náà, bẹ̀rẹ̀ látorí àwọn bàbá Khalifa Sheikh Abdul Baqi Muhammad. Adamallahu hayatahu. Fadilatu Sheikhina Muslim Muqaddam Hussein. Adamallahu hayatahu. Kọba wà pẹ̀lú wọn. Àmín. Tó fi dórí àwọn bàbá wa Amir fún gbogbo ọjọ́ ńlá Islahuddin. Tó fi dórí àwọn bàbá wa Wazir. Tó fi dórí àwọn Dakatira. Tó fi dórí àwọn bàbá Mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá. Hafidhahumullahu wa ra'ah. Ọlọ́run kó túbọ̀ máa bá wà pẹ̀lú wọn. Àmín. Túbọ̀ máa dúró tì wọn. Àmín. Tó fi dórí gbogbo àwa náà, gbogbo eléyìí tá ń ṣe nínú dáadáa tá ń ṣe tá ń tí síwájú Ọlọ́run nínú Ramadan, òun náà ni ìjókòó gbọ́ ẹ̀kọ́ tafsiru eléyìí tá ń jókòó gbọ́ lójoojúmọ́. Ọlọ́run kó má dá òun àti gbogbo àwọn sẹ́ta tó ń ṣe, Ọlọ́run má dálù aláyà o. Àmín. Ọlọ́run má dálù aláyà o. Àmín. Ó jẹ́ àrí léléyìí tí ó ṣàǹfààní fún wa láyé ń bì àti níjọ́ gbéǹdì al-qiyamah. Àmín. Áyà tí a ti bẹ̀rẹ̀ òun náà ni eléyìí tí a ti ké síájú yẹn, áyà 180. Ibi tọ́lọ́run bá ti ń bá wa sọ̀rọ̀ wípé wa idh akhadha Allahu mithaqan nabiyyin. Ọlọ́run ọba ó tún jẹ́ kó yé wa wípé ká ṣe ìrántí idha akhadha Allahu mithaqan nabiyyin, nígbàtí Ọlọ́run ọba tó gba mithaq ìjẹ́jẹ́ àwọn nabiyyun, àwọn ànábì tó gba ìjẹ́jẹ́ wọn. Lama ataytukum min kitab. Gbé tá bá ti fún yín ní ìwé wa hikmatin àti òye. Thumma ja'akum rasulun musaddiqun lima ma'akum. Lẹ́yìn ìgbà náà tí òjíṣẹ́ kan tó wá dé wá bá yín
lẹ́ni tí ń fi ẹsẹ̀ òdodo àwọn nǹkan tó wà lọ́dọ̀ tí yín náà tó ń fi rinlẹ̀. latu'minunna bihi wa latansurunna. wípé ẹ gbọ́dọ̀ rán sí kẹ́ẹ̀kún lọ́wọ́, ẹ gbọ́dọ̀ gbàgbọ́, latu'minunna bihi, ẹ gbọ́dọ̀ gbàgbọ́, wa latansurunna, àti wípé ẹ gbọ́dọ̀ rán sí. qala aqrartum wa akhadtum ala dhalikum isri. Ọlọ́run ọba ó tún dáhùn fún wa wípé aqrartum tẹ́ ti fẹsẹ̀ yẹn tẹ́ ti fi rinlẹ̀ tó ti rinlẹ̀ lọ́dọ̀ yín. wa akhadtum ala dhalikum isri. Lẹ́yìn náà sì ti gba ìjẹ́jẹ́ àwọ Ọlọ́run ọba tẹ́ ti gbà á. qalu aqrarna. Gbogbo wọn dáhùn níjọ́ náà wípé afẹsẹ̀ rinlẹ̀ bẹ́ẹ̀. qala fashhadu wa ana ma'akum minash shahidin. Ọlọ́run ọba wá dáhùn pé gbogbo yín náà ẹ jẹ́jẹ́ báyìí o, èmi náà sì wà pẹ̀lú yín nínú ẹni tí ń jẹ́jẹ́ bẹ́ẹ̀. Eléyìí áyà yìí Ọlọ́run fẹ́ fi ṣàlàyé nípa ìjẹ́jẹ́ kan tó ti gbà lẹ́nu àwọn tí wọ́n jẹ́ ànábì. Gbogbo ànábì pátápátá tó ti gbà lẹ́nu wọn wípé wọ́n gbọ́dọ̀ gbára wọn gbọ́. Ẹni tí ó bẹ̀rẹ̀ ẹsẹ́ ó gbọ́dọ̀ gbọ́, ẹni tí ń bọ̀ ó gbọ́dọ̀ gbàgbọ́, ẹni tí ń bọ̀ náà tó náà dé ó gbọ́dọ̀ gbọ́ ẹni tó ti síwájú náà gbọ́. Kí ló dé? Nítorí wípé mẹ́sẹ̀jì wọn, iṣẹ́ tí wọ́n wá ṣe, iṣẹ́ tí wọ́n fi rán wọn, nǹkan kan náà ni. Ìsìláàmù náà ni gbogbo wọn náà gbé wá. In tó lè yàtọ̀ ní ọ̀dọ̀ wọn ojú àwọn òfin tọ́lọ́run bá fi dé àwọn àjọ kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bá ṣe ṣàlàyé, gbogbo ẹ̀ náà sì wà ní ìbámu sí bí ìgbésí ayé wọn ṣe rí ńgbà yẹn, bí agbára wọn ṣe ká, bí àyè ṣe gbà wọ́n tó. Bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba náà ló ṣe sí òfin lé wọn ní orí tó. Gbogbo ànábì gbọ́dọ̀ gbára wọn gbọ́. Ẹni tó ti dé tó ṣáájú ẹnìkan dé, ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ ó gbọ́dọ̀ gbàgbọ́, tí ó sì sọ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ pé tó bá dé, tó bá bá yín láyé, ẹ gbọ́dọ̀ gbàgbọ́ o. Gbogbo àwọn tí wọ́n sì jẹ́ ànábì pátápátá, gbogbo wọn ní wọ́n ṣe in tí Ọlọ́run bá sọ yìí, tí wọ́n sì ti ń dùn àwọn tí wọ́n ń bọ̀, àwọn èèyàn wọn, wọ́n ti ń dùn wọ́n nínú wípé òjíṣẹ́ kan tó ń bọ̀ lẹ́yìn mi o, lẹ́yìn tí òjíṣẹ́ ọba tún wá lẹ́yìn. Gbogbo wọn pátápátá wọ́n ń dùn wọ́n nú, òjíṣẹ́ kan ń bọ̀ lẹ́yìn mi o, bí ó ṣe rí bí ó ṣe rí bí ó ṣe rí rẹ̀, wọ́n ti ṣàlàyé ẹ̀lẹ́ kó lè bá jẹ́ wípé ìgbà tó jíṣẹ́ yẹn bá dé, gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn àwọn, ó lè má jẹ́ àwọn generation tí wọ́n wà lọ́dọ̀ àwọn, yóò lè jẹ́ pé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ọmọ lẹ́yìn àwọn ni wọ́n tẹ̀lé. Ó lè má jẹ́ generation tí òjíṣẹ́ yẹn tó wà pẹ̀lú ẹ̀, so that àwọn generation yẹn wọ́n fi gbà pé tó bá dé bá wọn láyé àwọn gbọ́dọ̀ tẹ̀lé òjíṣẹ́ wọn. Tí ó bá wá dé bá wọn láyé, àwọn náà ti sọ fún generation mi. Tí ó bá tó dé bá wọn náà láyé, àwọn náà ti sọ fún generation mi, tí ó fi dé orí generation tí yóò bá òjíṣẹ́ yẹn láyé. Kọ́mọ̀ bá jẹ́ wípé wọ́n ṣìnà. Ọlọ́run ó rọ̀ bá tọ gbogbo ẹ̀pọ̀, ó sa gbogbo ẹ̀pọ̀ sójú kan wípé ìmánì ẹyọ kan náà là ní. Al-imanu bir-rusul, ká gba àwọn òjíṣẹ́ gbọ́, ìmánì ẹyọ kan náà ni. Gbogbo wọn pátápátá ni la nufarriqu bayna ahadin minhum. Kò sí la nufarriqu bayna ahadin min rusuli. A gbọ́dọ̀ ṣe òpin yà, ká sí àdáyanrí láàrin àwọn tí wọ́n jójíṣẹ́ yẹn. Nǹkan kan náà ni gbogbo wọn jọ sọ. Ọlọ́run wá ń sọ bí pé kíkiní yóò lè bá lè, ó lè bá lè dáadáa. Tó bá jẹ́ àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ fún wọn lásán wípé in tí ẹ máa ṣe rí o, àbí wáàsí tọ́lọ́run bá kàn ṣe fún wọn, àbáláyé kan tó ṣe fún wọn, kò ní lé pọ̀. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ sọ pé níbi tí kíní yìí lé dé, tó ń fẹ́ kọjá pé yóò fẹsẹ̀ rinlẹ̀ dé, òun gba ìjẹ́jẹ́ wọn, òun gba ìjẹ́jẹ́ lẹ́nu wọn, pé ìjẹ́jẹ́ sì ní bí èpé èèyàn búra ni, pé wallahi èyí ń dáṣẹ́ nu, ó gba ìjẹ́jẹ́ pé ṣé jẹ́jẹ́ bẹ́ẹ̀, gbogbo wọn dẹ̀ láwọn jẹ́jẹ́. Òun náà lọ́lọ́run bá ń sọ fún aláàyè, wa idh akhadha Allahu mithaqan nabiyina. Ọlọ́run nígbà tí àwọn Ọlọ́run tá a gba ìjẹ́jẹ́ lẹ́nu àwọn
àwọn ànábì Ọlọ́run gbogbo wọn pátá lama ataitukum min kitab má níbi yìí eléyìí tí a mú bẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfá o ní pé má níbi eléyìí ṣàrtíyà ni má ṣàrtíyà tí ìyẹn ni pé yọ́ mọ̀ túmọ̀ bí pé ìyẹn sọ pé in irú tó bá ti wá túmọ̀ in ní ìsìn láàmú tàùkìdù tó wọlé tán o lè máa wọlé tọ̀ báyẹn gẹ́gẹ́ bó ṣe wọlé tọ̀ la in shakartum la azidannakum láàmú tàùkìdù wọlé tọ̀ bó ṣe wọlé tọ̀ mí náà la illam yantahil munafiquna walladhina fi qulubihim maradun àti ìtọ́wọ́ ìmí náà wala in nasaruhum la yuwalluna al-adbara thumma la yunsarun láàmú tàùkìdù a máa wọlé tọ̀ àwọn ará fi shart irú rẹ̀ tá bá ti gbà pé mọ́ níbi yìí ṣàrtíyà ni tí ó mọ̀ tọ́yẹ́ pé yóò mọ̀ yufidu ibi in ìtumọ̀ in ní ọmọ mú wá ajẹ́ pé láàmú tàùkìdù tó wọlé tọ́ ó ti dúó nìyẹn ó túnmọ̀ sí pé làmọ́hùn yóò mọ̀ wà ní ọpọlọ wa pé la'in ni la'in ataitukum gẹ́gẹ́ bí la'in shakartum la'in lam yantahi la'in ataitukum min kitabin táwọ̀ ọlọ́run ọba aláwàsáà ẹwà jókòó la'in ataitukum min kitabin gbogbo tí àwọ̀ ọlọ́run ọba ṣárútù nìyẹn tàà bá mú wá báyín min kitab nínú ìwé ìyẹn ni pé tàà bá fún yín ní ìwé báyìí wa hikmatin tàà sì fún yín ní ọgbọ́n ìyẹn ni pé kó tó di wípé ẹ̀dì kọ̀ọ̀kan nù wọn yóò mọ̀ gba kitab lẹ́ntọ́gbà àti gbogbo àwọn ànẹ́bí kó tó di pé Ọlọ́run ọbọ̀ bẹ̀rẹ̀ sí máa mísíàn ó ti gba gbogbo ń tàwí ó ti gbà lẹ́nu wọn táwọn Ọlọ́run bá fún yín ní ìwé tẹ́ẹ̀mọ̀ tẹ̀lé wa hikmatin táà sì fún yín ní ọgbọ́n táwọn Ọlọ́run bá fún yín ní méjèèjì náà ثم جاءكم رسول مصدق لما معكم tẹ́yìn tí wá ṣe dáwà yìí lọ fún mẹ̀já àkúmùrọ̀ súúlú lẹ́yìn ìgbàtẹ́ tó wá sí àti fún yín ní tàà fún yín tán òjíṣẹ́ míì náà wá dé òjíṣẹ́ kan wá dé òjíṣẹ́ náà sì ni musaddiqu lima ma'akum ó wá fèsì òdodo nǹkan tó wà pẹ̀lú yín yẹn náà ó wá fèsì òdodo rẹ̀ ó wá fi rinlẹ̀ náà ni àwọn ànẹ́bì lọ́lọ́run gbà jẹ́jẹ́ ìlọ́wọ́ wọn o kí ni jẹ́jẹ́ ní wípé tá bá ti ṣe gbogbo oore yẹn fún yín latu'minunna bihi gbogbo yín ẹ gbàgbọ́ lódodo wala tansurunna ẹ sì kún lọ lórí iṣẹ́ tó wá ṣe yẹn ẹ sì kún lọ lórí iṣẹ́ tó wá ṣe Ọlọ́run bá ṣe ń tó ṣe yìí láti fi ṣe ìtọ́lù àwọn dàáwí àwọn Nasara àti Yahudi gbogbo àwọn àpèmọ́ra tí gbogbo wọn ń pè mọ́ra gbogbo àwọn ọ̀rọ̀ wọn gbogbo àwọn àdáparọ́ tí ń pa gbogbo àìfẹ́ fi òdodo hàn yẹn Ọlọ́run fẹ́ fi bàjẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ ànẹ́bì ga ti gbà lẹ́nu wọn wípé tí ànẹ́bì tí ó ń bọ̀ lẹ́yìn yín bá dé tí ànẹ́bì kan bá ti dé lẹ́yìn yín tó yẹ pé ń tẹ́ ń sọ lòun náà ń sọ ẹ gbàgbọ́ ẹkùn lọ kí ló yẹ́ tọ́lọ́run fi ṣe bá kó lè bá jẹ́ wípé àwọn tí wọ́n wà lẹ́yìn wọn ò fi ní rí ọ̀nà kan tí wọ́n ó gbé gbà wọn ò sì ní rí ẹ̀rí kankan tí wọ́n ó mú wá láyé ń bí ìrìn àbí tó bá díjọ́ gbé ní àlìkámọ̀ pé in tó dé táwọn ò fi tẹ̀lé rẹ̀ ló fi jẹ́ wípé ìgbà táwọn tẹ́ jẹ́ òjíṣẹ́ náà táwọn náà ti gba ìjẹ́jẹ́ gbogbo wọn pátápátá òun náà ni wọ́n ti sọ lásọ tẹ́lẹ̀ ẹ̀lẹ́ pé ẹni tí ń bọ̀ lẹ́yìn mi bí ó ṣe rí bí ó ṣe rí bí ó ṣe rí rẹ̀ àwọn ànábì Musa wọ́n ti sọ ti ẹlẹ̀ ànábì Isa òun náà sọ ti ẹ̀ náà rẹ̀ ẹni tí ń bọ̀ lẹ́yìn mi bí ó ṣe rí bí ó ṣe rí rẹ̀ gbogbo wọn pátápátá ní ẹ ti wá sọ fún àwọn ìjọ wọn pé ànábì kan ń bọ̀ lópin ayé tí ó já kẹ́yìn dìgbẹ̀gbọ̀n tí í ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo wọn pátápátá lọ́lọ́run ní kí wọ́n sọ lẹ̀ gbogbo wọn pátápátá lọ́lọ́run ní kí wọ́n sọ lẹ̀ nínú tó tún wà ń bí ẹ̀kọ́ tá kọ̀ ń bí ni pé tọ́lọ́run bá so oore fún èèyàn tọ́lọ́run bá tún padà sí oore fún ẹlòmíì náà kó má jẹ́ pé ọkàn máa pẹ̀gẹ́ Ọlọ́run ti ti gbàálẹ̀
nígbàtẹ́yìn tí tọ́lọ́run ti so oore kìtáàbù fún yín hikma fún yín tẹ́lòmíì náà bá dé àwọn ẹlòmíì tí sì máa ń déhùn wọ́n máa ń fẹ́ jọ pé oore tí wọ́n fẹ́ ju ti àwọn tó wà tẹ́lẹ̀ lọ tó bá dé kó má jẹ́ wípé takò ẹ fi ẹ̀gàn takò ẹ̀kọ́ gbogbo wa agbọ́dọ̀ kọ́ pàápàá jùlọ ẹni tó bá ti jẹ́ ẹni wájú táwọn kan wá ń bọ̀ lẹ́yìn rẹ̀ àdúrà ẹni tó bá sì jẹ́ ní wájú ni pé àwọn tí ń bọ̀ lẹ́yìn fún wọn dájú ọ lọ tó bá ti wá di wípé àwọn tí ń bọ̀ lẹ́yìn fẹ́ dájú ọ lọ wọ́n bá jẹ́pọ̀ ẹ̀gàn ló fi gé pé àà ó ṣe lè wá mọ́ kí ó jù àlọ ijó náà lápọ́ ń kéw eléhùn pọ́ jẹ́ wá sí fún gbogbo ẹni tí bá ń jẹ́ àfà ọmọ tó ọba kọ́ ń kéw ó lè mọ́ kí ó jù ọ lọ in tó yẹ kó wà ní ọkàn rẹ tó yẹ kó jáde ààrẹ gan ni wípé Ọlọ́run jẹ́ ọmọ kí ó jù mí lọ wọ́n ẹ̀ pé orí ibì kan náà ni ó sì máa yí tọ́mọ̀ bá ti wá ọmọ kí ó jù ọ lọ kọ́ ọmọ sí pé ọlá tọ́lọ́run bá ṣe fún ọnu kọ́ ọmọ pé dálíkà fadlu Allahi yu'tihi man yasha kọ́ dúnú sí wípé o sórí ire kìí ṣe pé o ṣe dákéjì orí ire torí wọn náà ló ṣe foundation yẹn nígbà tó ti lé foundation kò yẹ kí foundation ò dúró lórí foundation kò sí tẹ̀síwájú nìyẹn tí foundation náà bá sì dúró lórí foundation tó bá dé líńtẹ́ẹ̀lì ò gbọ́dọ̀ máa bínú àwọn level tó bá sì bí tó bá dórí level náà level ò gbọ́dọ̀ bínú pé ò gbọ́dọ̀ bínú in tí wọ́n kàn lé lórí gbogbo àwọn level yẹn a gbọ́dọ̀ máa bínú ara wa àwọn tó lọ wọn ò gbọ́dọ̀ bínú àwa tá wà ní ìsìn àwa tá wà ní ìsìn a gbọ́dọ̀ bínú àwọn tí ń bọ̀ ìtumọ̀ pé àwùjọ wa ń lọ sókè sínú in tó yẹ kó máa jẹ́ òun náà ní dùnnú wa pé a soríire pa lè fi àwọn ọmọ tí wọ́n tó dáa jù á lọ ó lè mẹ́jọ ọmọ ẹ ó lè jẹ́ àwọn ọmọ àtẹnubí ó lè má jẹ́ ọmọ àtàbẹ́bí ìwọ sá ti ṣe ti ẹ tọ́lọ́n bá sì ti gbé rìsọ́ọ̀tì dé ọmọbìnú Ọlọ́run ti gbà á lẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ànábì bá ẹnìkan tó bá dé intẹ́ ń wí náà lòun náà wí nígbàtí ọba kọ ọmọ ń kéwú ní ìsìn in tó ń wí náà ní ọ̀fẹ́ mọ́ wí ọkàlẹ́ tó graduate jù bẹ́ẹ̀ lọ kọjọ́ pé ìmọ̀ tó ti kún ìmọ̀ mọ́ gbàgbọ́ gbàntọ́ gbàgbọ́ sì kún lọ́wọ́ Ọlọ́run bá wa kẹ́ àwọn bàbá wa olùkọ́ àgbà Fadilatu Sheikh Abdul Baqi Muhammad rahimahullahu ta'ala in tá sọ yìí wọ́n demonstrate ẹ̀ in tá sọ yìí wọ́n ṣe àwọn olójú ibi tí kéwú dé nígbà tí àwọn wà ní táwọn sì fi ń bẹ̀rẹ̀ dáwà àtìgbà tí ń ṣe dáwà àwọn lọ olójú ibi tí tọ́wọ́ èèyàn lè tẹ́dí tí àdé ṣùgbọ́n nígbà táwọn náà ṣiṣẹ́ wọ́n pa àwọn ọmọ kan kéwú wọ́n kọ́ wọn dé ibi tí wọ́n lè kọ́ wọn dé àwọn ọmọ yẹn sì tó tẹ̀síwájú lọ wọ́n lọ kẹ́kọ̀ọ́ wá ìgbà táwọn ọmọ yẹn dé wọn ò gbogbo táwọn ọmọ mú dé tó jẹ́ ìlọsíwájú nínú ìmọ̀ fífẹ̀ sí dáadáa nínú ìmọ̀ gbogbo ẹ̀ pátápátá wọn mọ́ ń gbà wọ́n dẹ̀ tó kéde wọ́n tó kéde mo ti gbàgbé ìkánnú àwọn àfáà nínú àwọn tó ti lọ nínú àwọn ìmọ̀ wa tá lè fi wọ́n wé wọ́n lẹ́nu tá ń wí wọ́n ń ṣe wáàsí lọ báyìí wọ́n ṣe wáàsí lọ wọ́n wá sọ mọ́sálà kan pé báyìí ìhun ni mọ́sálà yẹn o ìgbà tí wọ́n sọ tán ẹni tí ọjọ́ ọmọ pé wọn ó ti rí wípé in tí wọ́n sọ yìí kò rí bẹ́ẹ̀ ìgbà tí wọ́n wá parí jílísà yẹn tán wọ́n parí dárùs ó wá lọ bá wọn lẹ́yìn pé àfà wa nínú tẹ́ ẹ̀kọ́ wa àbí nínú tẹ́ a rí oòrè a rí pé ẹ sọ báyìí ṣùgbọ́n ẹ̀yin náà wo àwọn kìíní báyìí kí lẹ rí sí ó ní barakallahu fi in tó mú wáyé òun náà lọ́kọ̀ rẹ̀ ó kéré nú àfà tí ó ṣe báwọn wípé in tó mú wáyé òun lọ́kọ̀ rẹ̀ in tó sọ yìí bó ṣe rí nìyẹn kò tó wá fi tó lórí ibẹ̀ bó ṣe di jọ́kejì báyìí ó sọ fún àwọn tí ó ń kọ́ lẹ́kọ̀ọ́ nígbà tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kan lọ ó wá fẹ́ parí ẹ̀ wọ́n ní wá ń sọ fún ọ wípé arms lánàá
hina kuntu kada wa kada nígbà tí mo sọ báyìí 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 ó ní akhta'tu mistake mo ṣe tàbí wọ́n ní ó sọ wípé kadabtu irọ́ mọ́ pa òdodo bẹ̀ ibi masala yìí ó ní báyìí 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 Allahu akbar. walladhi asharani ila dhalika huwa ẹni Allahu akbar. ó tún sọ fún oníjókòó náà pé ẹni tó tọ́ka mi sí iye tí mo padà sọ tó kọ̀rẹ́tì ìyẹn ni pé mo rọ́ǹgì lánàá iye tí mo sọ tó kọ̀rẹ́tì lónìí ẹni tó padà wàá sọ fún mi tó sí mi lójú lọ síbẹ̀ òun lẹ̀ nìyí nínú ọmọ akẹ́ rẹ̀ ó sì náwó sí wáyé Allahu akbar. eléwọ̀n òde kọ́dúrú àfa àkódínkù kódà ó tún fi rinlẹ̀ ní káwọn èèyàn ó fi mọ́ mìsìdákíyà pé àá kò sí gbogbo ọ̀rọ̀ tó bá sọ òdodo lọ fẹ́ sọ òdodo òun náà ni wọ́n bà lẹ́nu rẹ̀ ẹni tó sọ fún rẹ̀ Allahu. ẹni tó bá jẹ́ álímù tó jẹ́ rọ̀bání tó jẹ́ àfáà tí í ṣe tọ́jọ́ pé tọ́lọ́nà òun ṣe tó dúró ṣinṣin irú ẹni báyìí yàdúrù má alhaqi haythu dara ibi tó dodo bá lọ náà ni ibi tó náà lọ Allahu. wa yàdúrù má alkitabi wa sunnati haythu dara ibi tí ìwé ọlọ́run àti súnnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ibi tí a bá yí sí lòun náà ra máa yí lọ tó bá ti rí pé òdodo ní tẹ́lẹ̀ ìbáyìí yóò sì change ẹ̀ ọ́dá ẹ̀gẹ́ bí àsọtẹ́lẹ̀ tí Umaru radiyallahu ta'ala anhu tó sọ fún Mu'adh bin Jabal ó fi ránṣẹ́ sí nínú àsọtẹ́lẹ̀ ó sọ ń bẹ̀ wípé wala yamna'annaka qada'un qadaytahu bil amsi ولا يمنعنك قضاء قضيته بالحمس فصححت نفسك أن ترجع إلى الحق in tó sọ lánàá má jẹ́ kó kọ̀ fún ọ in tó sọ lánàá àbí ìdájọ́ kan tó dá lánàá ọ̀rọ̀ kan tó ti sọ lánàá má jẹ́ ó kọ̀ fún ọ nígbà tó bá jẹ́ wípé o ti correct ara rẹ̀ mọ́jì ọ̀pọ̀ fún ọ pé kọ́ wá padà sí ibi ìntójó òdodo yẹn ni pé tó bá ti rí pé ìntọ́sọ híhù ní padà sí ibi òdodo sọ fún ọ padà pé ìntọ́sọ híhù ní ó nífà innal haqqa qadimun la yanquduhu shay nítorí pé tí ń pè lódodo ó ti wà ńlẹ̀ tipẹ́ kò sí nǹkan kan tó bàjẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ lè mọ́ gẹ́ẹ̀tì pé òdodo nìyí tẹ́lẹ̀ ni o lè mẹ́tì gẹ́ẹ̀tì pé òdodo rẹ̀ wọ́n jẹ́ pé ó fi wá máa sọ àwọn tó sí ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó bá yìí sí padà gẹ́ẹ̀tì òdodo padà síbi òdodo nígbà jẹ́ pé lódodo lọ fẹ́ jẹ́ àwọn sẹ́kù Abdulbaki Muhammad wọ́n fi kíní ìhẹ́ o wọ́n kò kéde ráyè àní wọ́n kò kéde àwọn ọmọ tí ẹ ṣe pé báàkù ilmi táà padà sọ táà gbé jáde fún yìí o ọmọ mi báyìí 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 ni o àtọmọ mi báyìí àwọn ní ẹgbẹ̀ jáde. Allahu Akbar. ìta padà sọ yìí ìta padà sọ pé bó ṣe ríre ọmọ mi báyìí 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 lọ́wọ́ fi tí àhàn wá wọ́n sọ wa ó wá fi tí àhàn wọn. torí pé kò sí olùmọ̀ tó jẹ́ pé gbogbo nǹkan pátápátá ní ọmọ tán ó lè mọ gbogbo ẹ̀ tán. alimta shay'an wa ghabat anka ashiyahu ni ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó nù ọ́ tí wọ́n sọ pé àfáàwà àgbà àbí wọ́n sọ pé eléyìí ìmáàmù ni ìtumọ̀ ní tó gbìyànjú pọ̀ kìí sí pé gbogbo ọmọ ní ọmọ kò sẹ́ńtọ́ mọ gbogbo nǹkan tán wọ́n sọ pé ẹnìkan àlámà ni ìtumọ̀ ní pé al-alimul gazirul ilm ẹni tó jẹ́ pé ó nímọ̀ ìmọ̀ rẹ̀ wá pọ̀ kò sọ wípé ahata bi kulli shay'in ilma kìí ṣe pé gbogbo ọmọ pátápátá ó ní làákàyè rẹ̀ àbí ìmọ̀ rẹ̀ lọ́rọ̀ kìrìtá kò sẹ́ni náà tí wá sì pè èèyàn ní gbogbo àwọn ọkọ̀ yẹn imam wọ́n pè ọ ní alim wọ́n pè ọ ní faqih wọ́n pè ọ ní allama wọ́n pè ọ ní imam kò sọ wípé ó ní ṣe mistake kò sọ bẹ́ẹ̀ ó ṣe mistake nígbà tó bá ti dé èèyàn
ó ṣe mistake. Ìwé Ọlọ́run ọba nìkan ni ò ní sí mistake ń bẹ, Kùránì àti súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tó kí gbogbo wa ká fi kíní yìí ká fi sọ́kàn, ẹni tó bá wà nú ọkàn rẹ̀ gbogbo ìgbà ni ó máa correct, gbogbo ìgbà ni màáyà Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀, gbogbo ìgbà láran sí Ọlọ́run bọ́ máa wà pẹ̀lú ẹ̀. Kò yẹpẹrẹ rẹ̀ o, kò yẹpẹrẹ rẹ̀. Nígbà tó bá ṣe mistake ń bí mẹ́sàlá kan ní ìsìn, ṣe mistake tó ṣe ń bí mẹ́sàlá kan ó ti wá ba àwọn ẹgbẹ̀ẹgbẹ̀rún mẹ́sàlá tó correct tó ti bàjẹ́. Kẹ́ni kó ṣe mistake ń bí mẹ́sàlá kan tó sọ pé àwọn ẹgbẹ̀ẹgbẹ̀rún tó ti correct ó ti bàjẹ́, kò bàjẹ́. Tẹ́nì kan bá sì wò ó pé àwọn tó ti padà correct yẹn pé bóyá ẹyọkan tó ṣe mistake ń bẹ̀ ti bàjẹ́, ẹn tó fọ́nú jù láyé nìyẹn, ẹn tó gbọ̀nù ìtumọ̀ àpẹẹrẹ ó fi mọ̀ pé àá tí pọ́lọ̀ ń dá wọn tọ́gọ̀ náà lé ayé, àpẹẹrẹ nìkan tọ́gọ̀ nìyẹn. Torí pọ̀ sẹ́nì kankan tí ó correct completely. Al-kamalul mutlaqu lillah. Kí èèyàn sọ wípé èèyàn pé pátápátá Ọlọ́run ọba lórí. Ṣùgbọ́n gbogbo wa náà a lè ní al-kamalul nisbi. Kí wọ́n sọ pé àyẹni náà ó pé lẹ́sìn, ó pé níwà, nínú ọmọ, ọmọ gbogbo, wọ́n ní ìmọ̀ àwọn ilé náà kó sọ́dọ̀ wọn, wọ́n nímọ̀ ìyẹn náà lè rí kàmálù nisbi. Pé àwọn náà tàbá wò nípa pé bí gbogbo wa ṣe rí, báwo èèyàn ṣe rí, ó pé o. Ó sì fẹsẹ̀ rinlẹ̀ nínú àdíthì Ànábì sallallahu alaihi wasallam wípé èèyàn lè dé kàmálù. Ànábì sallallahu alaihi wasallam ó sọ pé kamula minal rijali kathirun. Àwọn tí wọ́n pé, yẹni pé tí wọ́n pé níwà, tí wọ́n pé lẹ́sìn nínú àwọn tí wọ́n jọkùnrin wọ́n pọ̀. Walam yakmul minan nisa'i illa Maryam. Ó dẹ̀ dákọ̀ àwọn oní illa Asiya wa Maryam wa Khadija wa Fatima. Ànábì ó dẹ̀ dákọ̀ àwọn tí wọ́n pé nínú àwọn obìnrin náà, àwọn náà pé, ìyẹn pé wọ́n pé níwà, wọ́n pé lẹ́sìn. Kìí ṣe pé pípé táwọn wí níbi pé ó wà gbé síbi ìtọ́ náà ni o, wọ́n pé bí tí àwọn náà ti pé. Ibi tí ẹ̀yìn sí pé náà ò lè tó gbé sí ẹgbẹ́ tọ́lọ̀, gbogbo nǹkan jura wọn lọ, ó jura wọn lọ. Tí wọ́n bá lẹ́nu ìpé ní ìsìn, wọ́n bá ní ẹni yìí ọmọ gbogbo máàsì, ó sì wà ní secondary school, ọmọ gbogbo máàsì tí wọ́n kọ́ secondary school ni ọmọ gbogbo máàsì, ó try náà, ọmọ gbogbo máàsì pé gbogbo máàsì ló kún orí ẹ̀, ìyẹn ni pé máàsì tí wọ́n kọ́ secondary school ọmọ ó kún orí ẹ̀, secondary kún orí ẹ̀ lóòótọ́ ó kún. Kìí ṣe pé àgbésẹ́gbẹ̀ professor tẹ́ fẹ́ pa ni, ẹni gbésẹ́gbẹ̀ professor. Ẹni tó náà bá jáde tó ti jáde university, wọ́n lè ní gbogbo máàsì àkọ́ ó kún orí ẹ̀, ó lè kún orí ti ẹ̀ náà, ẹni gbésẹ́gbẹ̀ professor. Bẹ́ẹ̀ náà ni alkamalu tó wà lọ́dọ̀ ti wá gan kò lè jẹ́ irú kamalu tó wà ní ọ̀dọ̀ Ọlọ́run. Níbi tá ti ní kamalu ni ìtumọ̀ kamalu nisbi, ìyẹn ni pé ó ní kamal nisbatan ila shay. Tá bá sọ̀rọ̀ nípa àwà, ó ní kàmálù ń bẹ. Ó lè má ní kàmálù nípa nǹkan mi, ìyẹn ni pé ó lè má ní kàmálù ń pa àmàlà péjúwe, ó lè má ní kàmálù ń pa nǹkan mi bọ̀ nípa ilé, ó ní kàmálù ń bẹ. Àwọn èèyàn náà lè ní kàmálù nisbinu, a lè ní pé ilé gbogbo kọ̀mpútà lọ́mọ òun náà ti ní kàmálù níbi ilmi alhasubu nìyẹn, ti ní kàmálù ń bẹ. Ó lè wá mọ́ ní bòmí, ṣùgbọ́n lọ kamal al-kamalul mutlaq, gbogbo nǹkan kéèyàn pé pátá níbi gbogbo nǹkan ọ̀dọ̀ Ọlọ́run ló wà. Bẹ́ẹ̀ náà wá ní pé kàmálù tá bá wá ní náà, ó ní kàmálù ń pa àwà, ó gbọ́dọ̀ tún gbé kàmálù ń pa àwà tiwa sẹ́gbẹ̀ẹ́ tọ́lọ́run. Ń tá padà ń sàlàyé ní pé ẹni tó ní kàmálù ń pa mathematics sí secondary school ṣe bí ti professor, ó yàtọ̀ síra wọn. Kó lọ́wọ́ bá kó ṣe àwa náà nínú àwọn tí wọ́n ó pè ní wà àtẹ̀sìn, ó ṣe wá bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tá fi jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ọba kó fi sára wa, gbogbo tí ó fi rọ̀ wá lọ́rùn tá fi jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run kó fi sára wa. Kó jẹ́ gbogbo àwọn tí wọ́n bá ń dé lẹ́yìn yín la tu'minunna bihi wa la tansurunna, ẹ gbà wọ́n gbọ́,
ẹ sì tún máa ràn wọ́n sí ẹkùn ọlọ́. Qala aqrartum. Ọlọ́run tún wá bí ẹ léèrè pé aqrartum ṣé ẹ fẹsẹ̀ ẹni lẹ́bẹ̀. Wa akhadtum ala dhalikum isri. Ṣé gbogbo yín náà lẹ́sì gba isri ahadu ni isri al-isru ìtumọ̀ ẹni al-ahad al-isru ìtumọ̀ ẹni ahad. Ṣé gbogbo yín náà lẹ́sì gba ìjẹ́jẹ́ àwọn Ọlọ́run náà bẹ́ẹ̀ pé a ti jẹ́jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ṣenu ṣé ẹ ti gba tàwa náà ẹ rí pé mìtáàkù tí wọn Ọlọ́run ti sọ ahadu tọ́lọ́run náà ìjẹ́jẹ́ tọ́lọ́run náà Ọlọ́run náà ti ń sọ báyìí ṣé ẹ gba ìjẹ́jẹ́ wa bẹ́ẹ̀. Qala aqalu aqrarna gbogbo wọn pátápátá ní ẹni àwa náà afẹsẹ̀ rìn lẹ́bẹ̀. Ọlọ́run wá tó ní qala fashhadu wa ana ma'akum minash shahidin. Ọlọ́run wá sọ fún wa pé gbogbo yín náà jẹ́rìí bá wa ana ma'akum minash shahidin èmi náà wà nínú àwọn tí ó jẹ́rìí. Àwọn àfáà wọn tú kíní yìí sí bí ọ̀nà bíi méjì. Aláàkọ́ ni pé Ọlọ́run wá kọjú sí àwọn màláíkà pé fashhadu ẹ̀yin màláíkà ẹ jẹ́rìí báyìí o ní àwọn tí ń wí yìí o wa ana ma'akum minash shahidin èmi tí mo jọ́ náà ọba yín gan èmi náà mo sì ń jẹ́rìí ẹ̀bẹ̀. Àwọn apá kejì sọ wípé qala fashhadu ẹ̀yin tẹ́ jánà bí náà ẹ máa jẹ́rìí bá ẹ máa jẹ́rìí kó lè bá jẹ́ pé ẹ̀yin ó jẹ́ shahidan ala atbahikum ẹ̀yin ó wà jẹ́ ẹni tí ó tún jẹ́rìí lórí gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé yín pé nígbàtí gbogbo yín ti jẹ́rìí bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì sọ fún àwọn tí wọ́n bá tẹ̀lé yín náà bẹ́ẹ̀ ẹ wà jẹ́rìí tó bá dijọ́ gbéǹdì àlìkámọ̀ lé lórí pé ṣe bá sọ fún yín bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀gbọ́. Wa ana ma'akum minash shahidin èmi Ọlọ́run náà sì wà pẹ̀lú yín tèmi náà bá yín jẹ́rìí ìyẹn ni pé ashhadu alaykum wa ala atba'ikum èmi náà wà jẹ́rìí lórí gbogbo yín ń jẹ́rìí lórí tiyín náà pé ṣe sọ fún ń sì jẹ́rìí lórí gbogbo àwọn tí wọ́n bá tẹ̀lé yín náà pé wọ́n sọ fún yín o ẹ̀yin lẹ gbọ́ o ẹni tó bá sì gbọ́ náà á jẹ́rìí lé lórí. Ló fi jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó náà parí ìrìsálà rẹ̀ kí ló ṣe ó sọ fáwọn sọ̀hábà ṣé mo jíṣẹ́ wọ́n ní òjíṣẹ́ ó ń gba ìjẹ́jẹ́ lẹ́nu wọn nù ṣé mo jíṣẹ́ wọ́n ló ṣé mo tún jíṣẹ́ ó wù ilẹ̀ mẹ́ta ṣé mo jíṣẹ́ wọ́n ní bẹ́ẹ̀ ni o ẹ jẹ́rìí wọ́n láwọn jẹ́rìí ẹ jẹ́rìí wọ́n láwọn jẹ́rìí ó ní Allahumma shahad ìrọ̀ Ọlọ́run ìwọ náà wá jẹ́rìí o wọ́n ti sọ pé mo jíṣẹ́ o gbogbo ṣẹ́ pátápátá l'Ànábì sì jẹ́ sallallahu alayhi wa salawatullahi wa salamuhu alayhi kíkí àti gẹ Ọlọ́run bá kọ́ ma bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ gbogbo ẹ̀ pé o qala fashhadu wa ana ma'akum minash shahidin. Faman tawalla ba'da dhalika ẹni tó bá gúrí tó lóun fẹ́ padà níbi ìjẹ́jẹ́ tó ń jẹ́jẹ́ yẹn ba'da dhalika ìyẹn ni pé ba'da dhalika al-ahd wal-mithaq lẹ́yìn in tí gbogbo jẹ́jẹ́ tá jẹ́jẹ́ ẹnìkan tó bá tún wá ní òun ò ṣe mọ́ Ulaika humul fasiqun. a jẹ́ pé irú àwọn báwọn àwọn ni fàṣíkún àwọn ni pòkí ìṣúmọ̀ fàṣíkù sí ni al-khariju ani din ẹni tó ti jáde kó nú ẹ̀sìn Allahu Akbar. ó lè sọ pé òun wà ń bẹ́ òṣùgbó ti jáde ó túnmọ̀ sí pé wọ́n ti di kharijuna ani din wọ́n ti jáde kó nú ẹ̀sìn nìyẹn kí lọ́lọ́run fi lo fásikú náà ń bẹ̀ ìyẹn ni pé tó bá ti di wípé òjíṣẹ́ yẹn wá dé ẹ wá gbàgbọ́ ẹ sì ràn lọ́wọ́ kódà kò jẹ́ wípé ẹ ràn òjíṣẹ́ yín tẹ́lẹ̀ ẹ gbà òun gbọ́ ẹ sì ràn òun lọ́wọ́ tẹ́ ẹ bá ti rìn eléyìí lọ ẹ ti jáde kúrò nínú ẹ̀sìn nìyẹn ẹ̀sìn lẹ́ ń ṣe bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí òjíṣẹ́ tó jẹ́ ti ìgbà yìí tó ti dé tẹ́ ẹ ti gbàgbọ́ tẹ́ẹ̀sì ràn lọ́wọ́ ẹ ti kú ònú ẹ̀sìn pátápátá in tó dé táwọn Christian fi kú ònú ẹ̀sìn nù in tó dé táwọn Yahudi náà fi sọnù kú ònú ẹ̀sìn nù wọ́n ti wà àwọn tó ti wà lórí ẹ̀sìn wà nínú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé wọ́n tẹ̀lé àwọn kan wà tó jẹ́ pé wọ́n sì ń tẹ̀lé Ànábì Ìsá ṣùgbọ́n gbà àwọn òsì tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ti kú ònú ẹ̀sìn kí ló dé nítorí pé inna dina inda Allahi al-Islam ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ìsìláàmù náà ni ìsìláàmù náà sì ni number 1 ànábì múwá àti number last so ẹni tó bá tẹ̀lé ànábì tí ń bọ̀ ẹ́rí pé ìsìláàmù náà lè ó náà ń ṣe bọ̀ ó ń ṣe ìsìláàmù bọ̀ ó ń tẹ̀lé ànábì Ìsá bọ̀ báyìí ó ń ṣe ìsìláàmù bọ̀ náà nù
tó bá ti di wípé kò tẹ̀lé Ànábì tí ṣe báyìí ó ti kú ònú ẹ̀sìn nù, ó ti kú ònú Islam. In tí gbogbo wọn tí wọ́n fi jáde kú ònú Islam ó kàn jẹ́ pé n tó kó bá wọn òun lẹ̀ gan ẹ̀gàn àìmọ́fẹ́ fi oore ọlá tọ́lọ́run bá ṣe fáwọn kan àìmọ́fẹ́ fi rinlẹ̀ pọ́lọ́run ṣe fún wọn. Ọlọ́run sì ṣe dáadáa fẹ́yìn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ẹ̀kan fi yẹn kún kẹ́ẹ̀ fi dé ládé wọ́n láwọn ọgbà. Irú ń tàn wí atúntún wí àti máa ń wí ní gbogbo ìgbà in tọ́lọ́run bá ṣe fẹ́nìkan jẹ́nu rí ó dùn sí, tínú rí ọba dùn sí ìwọ ló kó bára rẹ̀ o. Kò sọ pé kọ́lọ́run bọ́ gba dáadáa tọ́lọ́run bá ṣe fẹ́ni oore tọ́lọ́run ṣe fẹ́ni, kò sọ pé kọ́lọ́run ọgbà yóò tún máa lọ náà, kò sọ pé àfi tí ẹni bá fi ń tí ó ń ṣe ilẹ̀ lókù, àfi tọ́lọ́run bá wò kó ń fẹ́ gbà lókù. Bó pẹ̀gẹ̀ jù bẹ́ẹ̀ lọ sọ pé wọ́n gbà bẹ́ẹ̀ pé mílíọ̀n, kò sọ pọ́lọ́run ọgbà. Tọ́lọ́run ọba gbà lásán náà ni ọgbà, kìí ṣe pẹ́yìn lẹ́ dictate pé nígbàtí mọ́ wò pé bọ́yá ẹ̀yìn tí ẹ máa sọ pé tẹ́lẹ̀gàn bá ti pé bí 10 ó ti tó bí àsàsí kan, àsàsíṣẹ́ wọ́n ń sàásí ẹnìkan báyìí, kò sọ pé kó oore tí ń bẹ lọ́wọ́ rẹ̀ òpó ó ráwọn èèyàn tí wọ́n máa ń sàásí ni tí ó ìsúnmọ́ in tó wà lọ́dọ̀ ẹ̀ ó ìsúnmọ́ wà mẹ́, kò sọ pé kásàsí náà máa mú ń bì kan ò yọ́ máa mú síbẹ̀ oore ó ìsúnmọ́ mẹ́. À ń bèlè ìtàsí pé tóun náà bá dúró tọ́lọ́run bẹ́ẹ̀ pé 10 bẹ́ẹ̀ pé 1 million kò sí nǹkankan la yadurruhu shay'a kò ní ṣe ń tùtà kàkà. Ìwọ nìkan ni ó kò bá, torí pé ìwọ ló gbé ẹrù sí ọkàn ara rẹ̀, kò wá ní jẹ́ kó lè máa ronú straight ma pé kó ti ẹ̀rù ọjọ́ iwájú ti ẹ náà. Gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe báyìí orí ti ẹ̀ lọ́mọ rù. Ẹlòmí ó dẹ̀ jókòó lórí ẹni tọ́lọ́run ṣe dáadáa fún báyìí, ó dẹ̀ jókòó tì pé bóòlù ń ṣe fẹ́ bàjẹ́, bóòlù ń ṣe fẹ́ bàjẹ́. O náà ní ìdí ọjọ́ iwájú tí ẹ̀ tó yẹ kó pọ̀ ṣú o, tó yẹ kó máa mójútó, yóò àmọ́ mójútó pé ilé bóòlù ó ṣe bàjẹ́ nígbà Ọlọ́run ọba àmú tí ò ní bàjẹ́. Ẹ̀rọ pé táìmù ìgbà tó ń fi jókòó tí yẹn lọ́yẹ kó fi wọ́jọ́ iwájú tí ẹ̀ kí ní ó padà yìí sí ọjọ́ iwájú tí ẹ̀ ní ó wá padà bàjẹ́. In tí máa ń sábà ṣẹlẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run bá ṣe dáadáa fẹ́nìkan gbà bẹ́ẹ̀ ó ti eléhùn ti lọ bẹ́ẹ̀ nìyẹn, torí kò sí nǹkan kan tó ṣe tọ́lọ́run fi gbé kó lọ́dọ̀ kò sí tó ṣe, Ọlọ́run ló gbé bẹ́ agbára rí ọ̀ká nǹkankan. Nítọ́lọ́run bá fẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ ọ wà fèsì tọ̀dọ̀ ti ẹ̀dẹ́ Ọlọ́run ṣe dáadáa fẹ́mi náà, ìwọ Ọlọ́run ṣe dáadáa fẹ́mi náà, ìwọ ló ń ṣe dáadáa fáwọn èèyàn báyìí, ìwọ ló ń ṣe òkè ṣe pọ́ sọ pé ẹwọ ọlá báyìí, ìwọ ló ṣe báyìí báyìí ló ṣe dáadáa báyìí, ṣe fẹ́mi náà gbájúmọ́ ọ̀dọ̀ ti ẹ̀ náà kó gbájúmọ́ kọ́lọ́run ọba kọ́mọ́ sí alẹ́lẹ́gàn orí ọwọ́ wa Ọlọ́run méjì ọ̀tán. Ilé ìta tún lé náà kọ́lọ́run kó jẹ́ kọ́wọ́ ọwọ́ tẹ́ o, kọ́mọ́ bọ̀jọ̀ wájú wa jẹ́. Afaghayra dinillahi yabghun. Ọlọ́run tó wá ń ṣàlàyé síwájú sí pé àwọn tá ń wí kó lè bá mọ̀ wípé ẹni tí ó bá ti gbọ́ òjíṣẹ́ tó ń bọ̀, tí ó bá ti gbàgbọ́ ó ti kú nínú ẹ̀sìn nù. Ọlọ́run ní afaghayra dinillahi yabghun, ṣé ẹ̀sìn Ọlọ́run ọba mi gbọ́yìrọ̀ yẹn mọ̀ ẹ́rí pé mọ̀ fún olù ní ìyẹn ni pé yàbẹ̀gúnà àfàyàbẹ̀gúnà gọ́yìrọ̀ dínìlà sí tí ń wá bágọ̀ọ̀sì ní ìtumọ̀ ní tọ́làbà ìyẹn ni pé ẹ̀yàtlùbúnà tí ń wá káàkiri ní gọ́yìrọ̀ dínìlà yìí tí èsẹ̀ sí Ọlọ́run. ẹni pé tó wá ti yẹ̀ lẹ́sìn Islam tá ń ṣe ẹ̀sìn yòókù ẹ̀sìn ẹni tó lóhun ṣe ni ìwọ ló ní nǹkan ẹ̀ ọ̀tẹ̀ta tó bá yẹ pé dínú tọ́lọ́n ni inna dínà inda Allah ẹ̀sìn lọ́dọ̀ tọ́lọ́n mọ̀ tí ẹ o ní Islam. ló fi rí wípé gbogbo àwọn tí a ń ṣe gíní ìgẹ gbogbo ẹ̀ wọ́n ti gbogbo wọn pátápátá tafarraqu baynahum ó ti di pé kullu hizbin bima ladayhim farihun, gbogbo wọn pátápátá wọ́n pín ni àtàkọ́tọ̀ún amúrọ̀hún baynahum shibra, gbogbo wọn ra mú díẹ̀ kullu hizbin bima ladayhim farihun. Ó rí pé àwọn tí wọ́n bá jẹ́ kìníkan ní ìsìn ọ́ni ó rí tí wọ́n máa pariwo Ọlọ́run bàbá kìníkan Ọlọ́run ìtumọ̀ sí pé ẹ̀sìn bàbá kìní ní ẹ̀sìn bá wọ́n mọ̀ Ọlọ́run bàbá àfi bí pé bàbá nìkan lọ́lọ́run dá.
ọlọ́run bàbá Káyọ̀dé, ọlọ́run bàbá Olúmídé gbàdúrà òun, àfi bí è pé ọlọ́run yẹn kìí sọ ọlọ́run tiẹ̀, ọlọ́run ti bàbá nìkan ni. Gbogbo ẹ̀ wọ́n ti pín mọ́ra wọn lọ nígbàtí ìṣẹ́sìn ọlọ́run ní àfàgọ́yírọ̀ dinillahi yabghun. Ṣé ẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn ọlọ́run ọba ní ń wá kiri àbí? Walahu aslama man fis samawati wal ardi. Tó wá gbé sẹ́gbẹ̀ ara wọn ọlọ́run ọba tẹ́ kọ̀yìn sí ẹ̀sìn tiẹ̀, tẹ́ wá kọjú sí nǹkan míì, ó ní aslama man fis samawati wal ardi. Gbogbo ẹni tó wà ní sánmà àti ilẹ̀ pátápátá ó ní jupájú sẹ́lẹ̀ fún wọ́n sọ méjì ara wọn. Taw'an wa karha. Taw'an wà, àwọn míì wà tó yẹ pé taw'an ni ta'in. Qalu atayna ta'in. Àwọn wá ta'in, ìyẹn ni pé wọ́n gbà sọ́lọ́run lẹ́nu pé ọlọ́run, wọ́n mọ̀ọ́mọ̀ láti wọ́n fínú fídọ̀ sí ni pé látọ̀dọ̀ ara àwọn gbà ò fúnra àwọn gbà ní ti ìgbà fún. Taw'an wọ́n mọ̀ọ́mọ̀ sí bẹ́ẹ̀, ó wá láti inú ìfẹ́ inú wọn, láti inú ọkàn wọn bá ń pé báwọn sí fẹ́ sínú. Àwọn àfáà wọ́n ní irú àwọn tó jẹ́ pé ti Taw'an ni òun ni gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí, àwọn mu'minun, àwọn muslimun mu'minun, àwọn tí wọ́n aslamu lillahi ta'ihi, wọ́n jupájú sẹ́lẹ̀, gbogbo wa báyìí ní ìsẹ́ ajúpájú sẹ́lẹ̀ fúnra wa lájú. Àwọn àdàkejì náà wà ó ní wà karahan, gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí pátápátá karahan ní tí wọ́n, àwọn náà padà jupájú sẹ́lẹ̀ tó bá dìjọ́ tí wọ́n fẹ́ kú. Gbà tí wọ́n bá fẹ́ kú báyìí, tí wọ́n bá rí gbogbo ń tó yẹ fún orí ọkàn jẹ́ wípé nígbà yẹn Ọlọ́run ní wà lámíyá wọ́n ní ìmáni, àwọn náà padà ní ìmáni, wọ́n padà ìmáni ta ní àwọn náà ní ìgbàfọ́lọ̀ àwọn náà padà gbàfọ́. Ṣùgbọ́n wà lámíyá kù yanfa'uhum imanuhum lamma ra'aw ba'sana sunnatallahi allati qad khalat fi ibadihi wa lan tajida àbísí wà láńtà wa khasira hunalikal mubtilun hunalikal kafiru. Ọlọ́run ní walam yaku yanfa'uhum imanuhum lamma ra'aw ba'sana. Suratu Fussilat ìparí ẹ̀. Walam yaku yanfa'uhum imanuhum lamma ra'aw ba'sana. Kò ní ṣàǹfààní fún ìmánì wọn lamma ra'aw ba'sana, ìgbà tí wọ́n bá ti rí ìyà wa, wọ́n ti rí ìyà wa Ọlọ́run, wọ́n ti rí agbára albasu shadid tó wà lọ́dọ̀ Ọlọ́run tó wà. Ghafir ò lè jẹ́ naam Ghafir, bẹ́ẹ̀ni Ghafir ayàtọ̀ nani falam yaku yanfa'uhum imanuhum lamma ra'aw ba'sana. Ọlọ́run nígbà tí wọ́n bá rí ìyà Ọlọ́run, ìyẹn ni al-adhabu shadid, tí wọ́n bá rí ba'su Ọlọ́run, àdábù Ọlọ́run tó lé tọ́lọ́run ti fi hàn wọ́n ní gbogbo ẹni tó bá sì fẹ́ kú pátápátá ó náà ni wọ́n fi hàn. Ẹni tó bá ti fẹ́ kú báyìí tó bá jẹ́ wípé iná ní ọwọ́ wọn ọ̀kọ́ fà àlìjánnà hàn pé àlìjánnà rẹ̀ o, ibi tó yẹ kó o máa lékọ́ ọwọ́ rẹ̀ o, orí bí wọ́n ṣe ń gbádùn lọ, èso lọ́pọ̀ ńlẹ̀, orí báwọn ilé ṣe ń lọ yẹyẹyẹyẹ, wọ́n fi gbogbo ẹ̀ hàn, gbogbo ìgbádùn yẹn tó yẹ pé òun gangan yóò ti máa dá ọkàn tòrò pé wọ́n ọ̀dẹ́ wọ́n wà padà ṣùgbọ́n nígbà tó ṣe kíní oòrè wọ́n wà fi náà hàn gangan pé tó ti rí iye tó wà padà wọ̀ ni. Ló fi máa ń jẹ́ pé ẹlòmí ó bẹ̀rù débi pé yọ́ dẹ̀ bẹ́ ìgbẹ́ sára, ẹlòmí yọ́ bẹ̀rù tó yẹ pé ó lè jẹ́ pé yọ́ ìyanú lẹ̀kú ni. Gbogbo àwọn kíní bá ẹni tí ó bá sí wà jẹ́ náà wọ́n ọkọ̀ fi náà hàn ó kálọ̀ kà sí mistake lásán ni ó ibi tó bá wọ́ ìyẹ́ ọba jẹ́ kísà. Wọ́n gbà tó ti wá ṣe dáadáa èèyàn gidi ní wàlìjánà. Wọ́n ní náà la fi máa ń rí àwọn èèyàn tó jẹ́ pé àwọn ẹni Ọlọ́run tó yẹ pé tí wọ́n bá fẹ́ ṣaláìsí báyìí wọ́n dẹ̀ rẹ́rìn
àwa sì ní example irú àwọn tó yẹ pé wọ́n rẹ́rìn bẹ́ẹ̀ tó bá rí kankan àwọn ọmọ ìyá wa nílùú Gaza wọ́n ń fẹ́ example lélẹ̀ báyìí láwọn èèyàn tó yẹ pé wọ́n ó kú báyìí ọdẹ̀ rí òkú báyìí tó rẹ́rìn gidi ọrẹ́rìn gidi séèyàn máa rẹ́rìn tẹ́yìn bá fẹ́ ikú ló le jù ikú le débi pé Ànábì sallallahu alaihi wasallam ìgbà tí ó dá àyè kan ó ní ala inna lil mawti la sakarat ó rìpíìtì ẹlẹ́ẹ̀mẹ́ta ikú lé pọ̀ ó ìrún ìrà tí ó báyàn nípa ìnira ikú ní sọ ó lé pọ̀ ó kẹ́nìwọ̀n wá kú ẹ̀kọ́ wá rẹ́rìn tó rẹ́rìn wajhun basim ojú ayé tó túká àwa náà ti rí Ọlọ́run kó bá fi ọ̀run kẹ́ àwọn bàbá nínú àwọn bàbá Islahudeen tó yẹ pé nígbà tí wọ́n fẹ́ kú báyìí wọ́n dẹ̀ àwọn Ọlọ́run kó bá ṣe àlékún rahma àwọn bàbá wa náà Imran Muhammadu náà àwọn àmìrù àwọn wà ń bẹ wọ́n ní ń wòkè báyìí wọ́n á ti wòkè wọ́n wòlẹ̀ báyìí wọ́n rẹ́rìn wọ́n wòkè wọ́n wòlẹ̀ wọ́n rẹ́rìn wọ́n wòkè wọ́n wòlẹ̀ wọ́n rẹ́rìn gbogbo àwọn kinní ó ń ṣẹlẹ̀ nípa sẹ́tíwọ̀ náà bá ṣe ni Ọlọ́run sì jí òye wa wípé àwọn tí wọ́n bá ti fẹ́ kú innal ladina qalu rabbuna Allahu thumma istaqamu àwọn tó jẹ́ wípé ọkàn wọn àtọkàn wọn àti ṣesí wọn àtẹnu àti ọ̀rọ̀ wọn báyìí Ọlọ́run ọba ni Ọlọ́run ni ìjẹ́ máa ń wí nù qalu rabbuna Allah ìyẹn ni pé qaluhu bi qulubihim wa bi jawarihihim wa bi afwahihim wọ́n sọ pẹ̀lẹ́nu wọ́n sọ pẹ̀lú sẹ́tíẹ́nsì báyìí wọ́n sọ nínú ọkàn wà ní ọkàn pé Ọlọ́run ní iṣẹ́ tatanazzalu alayhimul malaikatu ó ní àwọn màláíkà wà sọ̀kalẹ̀ fún pé ẹ má bẹ̀rù wala tahzanu ẹ má sì bànújẹ́ wa abshiru bil jannati allati kuntum ilé tí wọ́n fi ń sọ fún wọn pé ẹ má bẹ̀rù o ìyẹn ni pé má bẹ̀rù ibi tó ń lọ wọ́n ti fi iná hàn wọ́n wà ní má bẹ̀rù àlìjánà rẹ o wa abshiru bil jannati allati kuntum tu'adu má dùnnú àlìjánà tọ́lọ́run tó ti ṣe ládéhùn fún ọ lọ bá kí ló kù kó ṣe yóò rẹ̀rìn náà ni pé wọ́n náà wo kó di ijọ́ tí kí wọ́n náà kàn gbọ́ ìró pé ọ wà àlìjánà kí náà ń pè ní mo lè má jẹun tí ó fi di ọ̀túnla àlìjánà lè yọ́ sá mọ́ ò pé àzìn sí wà dẹ̀ wà àlìjánà náà ní iṣẹ́ nígbà ọjọ́ pé ń tà ń lé kiri nìyẹn ọmọ in tó túmọ̀ sí wọ́n náà wò lọ́dọ̀ ara rẹ̀ báyìí wọ́n kàn kéde fún ọ bí nǹkan kan tó rò pé ó lè ṣẹlẹ̀ sí ọ wọ́n kàn ní pé àfáì ó ti lọ sáájì báyẹn ó ti lọ sáájì ó tún máa wò pé ọkọ̀ lọ jókòó àbímọ̀ ńlá ìlànà ẹjẹ́ ń jí gbogbo ẹ̀ lọ́mọ rò àbí ẹjẹ́ ń jí ájì náà ò ní jí ó rí pé ojú ayé náà lọ wà ájì tó lọ sí ájì ní lọ sáájì ó tún máa tún wò pé àbí ẹjẹ́ ń kọjá níwájú wọn kó báyẹ̀ pé èmi kọ́ ọmọ dá gbogbo àwọn táìmù kan ló fi lọ ọmọ dunnú pé àkàdì ájì ẹwọ bí máa ṣe gbogbo bó ṣe ń ro yẹn ó ti gbàgbé oúnjẹ ebi ọmọ apá ó ti gbàgbé feeling pé ebi ń kọ́ kí ló dé ìdùnnú tí téèyàn rí yẹn yóò ti gbàgbé ló fi jẹ́ kí àwọn tá ń wí kí wọ́n mọ̀ rẹ́rìn tó bá nígbàtí wọ́n sọ pé wọ́n lọ sáájì wá gbé sí láàká ìkọjẹ́ pàlìjẹ́ náà wọ́n sọ fún èèyàn bá èèyàn ò ní onífìlì pọ́ fẹ́ kù kàkà ẹran pé ọfẹ́ kù gẹ̀ẹ́ èèyàn ò ní onífìlì pé àlìjẹ́ náà gbogbo pọ́ fẹ́ kù gbogbo òníra yẹn ọkàn mọ́ ògbé ní tó ní èmi tó yẹ gbé gẹ̀ẹ́ ní tó ní àti nígbàjẹ́ pé àlìjẹ́ náà ní tó ní èmi tó yẹ bọ̀ síbẹ̀ ní èdè tó yẹ pé ìgbà mélòó náà ló fi ní bí ó ti fẹ́ jọnu a ń bèèrè tàṣẹ pé wọ́n ti gbàgbé ẹ̀ pẹ̀lú ìdùnnú yẹn ìdùnnú a máa pa gbogbo àlàm gbogbo títa ríro gbogbo tí ń dùn yàn lára ìdùnnú a máa parẹ́ ló fi ń rí àwọn ṣùhádà tí ń rẹ́rìn Ọlọ́run kó sí àwa náà nínú àwọn ṣùhádà kó sí àwa náà nínú àwọn sọ̀lihun wa hasuna ulaika rafiqa àwọn tó sì dáa tó yẹ pé èèyàn lè bá kọ́wọ̀ rìn wà àlìjánà nìyẹn
Ọlọ́run kó jẹ́ káwa náà wà nínú àwọn tí ó bá kọ́ wọn. Ibi tá a ti lọ ní wípé gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí náà àwọn náà yuslimuna lillahi karhan. Àwọn náà padà gbà fọ́lọ́run ṣùgbọ́n ti karhan ni ọ̀fẹ́ ọ̀pọ̀ nígbà bá rí pé kíní pọ̀ débi ọyọ ọ̀pọ̀ kọjá bí mo ṣe ń rò gan. Ṣùgbọ́n falam yaku yanfa'uhum imanuhum lamma ra'aw ba'sana. Ìmánì táwọn náà rí pé káfírù náà òun náà ti padà ní ìmánì bá bí irú tí a náà. Ṣùgbọ́n ìmánì wọn yẹn kò ní ṣàǹfààní fún wọn. Lamma ra'aw ba'sana nígbà tí wọ́n ti rí báṣọ àwọ̀ Ọlọ́run ti rí yá. Sunnatallahi allati qad khalat fi ibadi. Eléyìí ìlàkalẹ̀ Ọlọ́run ọba ni tó jẹ́ pé ó ti wà ńlẹ̀ bó ṣe ti wà náà ní ó ti wà fún gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run. Wa khasira hunalika al-kafirun. Ní nígbà yẹn khasira al-kafirun gbogbo àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí pátá wọ́n pòfo wọ́n ṣòfò dànù. Ọlọ́run má ṣe wá nú àwọn tí ó pòfo tí ó ṣòfò. Ìmánì ló fi jẹ́ pé tètè yanjú gbogbo nǹkan tó yẹ kó yanjú báyìí. Ìntọ́ yóò ṣe tètè gbajúmọ̀ báyìí. Ìntí ó yẹ kó fílẹ̀ lẹ́sẹ̀ tètè fílẹ̀. Gbogbo wa pátápátá ìntà ń ṣe tí ó dá tètè wà táúbà lọ síbẹ̀. Kó tètè wà táúbà lọ sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ọba sì ni Ọlọ́run máa ń gba táúbà. Yakubalu táúbata ani ibadihi ani sayyi'at wa ya'lamu ma taf'alu. Ọlọ́run yakubalu taubata ani ibadihi man gba tauba yóò gbà lọ́wọ́ rẹ̀ tètè wà tauba lọ sọ́dọ̀ Ọlọ́run ghafiri dhanbi wa qabili taubi shadidil iqab olùforí ẹ̀ṣẹ̀ jìn èèyàn lọ́lọ́run wa qabili taub ó sì man gba tauba yẹn ìmọ̀ ń gbà ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ tètè ṣe tauba yẹn ní ẹ̀sìn báyìí nítorí pé innama taubatu ala Allahi lilladhina ya'maluna su'an bijahalatin. In tẹ́ ń pè ní tauba tí Ọlọ́run bó fún yàn tó wà lọ́dọ̀ Ọlọ́run tó fẹ́ fún ọ ó ní lilladhina ya'maluna su'an bijahalatin. Ó wà fáwọn tó yẹ pé wọ́n ṣe tí ọ̀dá pẹ̀lú àìmọ̀kan wọn. Thumma ta'abu min ba'di dhalika lẹ́yìn gbọ̀ wá yá wọ́n wá padà tọrọ àforíjì. Àwọn ìyẹn Ọlọ́run ní àwọn táwọn Ọlọ́run foríjìn. Walaysati taubatu lilladhina ya'maluna as-sayyi'at hatta idha jaa ahadahumul mautu. Ọlọ́run ní tauba ò sì sí fún ẹni tó jẹ́ pé ọ̀sán ṣe tí ọ̀dá òun ṣe lọ. Ó sì ṣe lọ bẹ́ẹ̀ hatta idha jaa ahadahumul maut. Títí tí ikú fi wá débọ̀. Qala inni tubtu al-ana. Ó wá sọ pé Ọlọ́run èmi ti túbá báyìí o. Walalladina yamutuna wa hum kuffar. Kò sì sí fún gbogbo ẹni tó bá ti kú wá tó kú lórí kèfèrí ẹ̀ kó wá dé ńjọ́ gbéǹde àlìkíyámà pé òun ti rí yà Ọlọ́run dáwà padà mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ọlọ́run wá gbà. Ọlọ́run ó gbà. Ẹni tó bá ti fẹ́ kú tí kú bá ti dé tó bá tọrọ tauba Ọlọ́run ní gbà mọ́ torí tùjẹ́ nìyẹn. Ó ṣe tọrọ tauba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gbogbo wa ilé àti mọ́ ìgbà tí kú ó dé Ọlọ́run ò ṣe tàn jẹ́ o tó ma sọ pé ẹjẹ́ ń kọ́kọ́ ma ṣe lọ bá ti má ti wá dé bí 40 kìíní kan years wọ́n wá change ta lọ mọ̀ bóyá 25 lọ padà lọ bọ́lọ̀ gbogbo wa bá ṣe ń wúra wa báyìí tó bó ṣe rí ọjẹ́ kí lọ jẹ́ in tó rí ọjẹ́ ó lè kú at any fucking time tí ó sì nǹkan kan tí ó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ ní o at any fucking time àwọn tó dájú Ọlọ́run ti kú kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ kò sí ilé olú kò sí nǹkan kan wọ́n sin wọ́n náà ni ìdí wọn náà fi mọ́ àti bó ṣe mọ́ wò pé àmì tí jáde secondary school àìmọ́ iye àwọn tí ó jáde primary tí wọ́n ti kú dandan ẹni tí ó wọ primary gan kú ẹni tí ó wọ primary ẹni kó ti ẹ̀ gbà ẹ jẹ́ kẹ́ni náà ti ẹ̀ kó ti ẹ̀ kọ́ nǹkan kan lé ayé wọn ò jẹ́ ọkọ wọn bọ́ sálìkì àmọ́ kíákíá wọn ò jẹ́ ọ parí primary wọn ò jẹ́ ẹlòmíì ó parí secondary ẹlòmíì fẹ́ ó ṣe wáyẹ̀kì tán ni kí rìsọ́ọ̀tì ó jáde ló bọ́ sálìkì àmọ́ ẹlòmíì sì ti gba rìsọ́ọ̀tì báyìí ó tún gba ti jáàmbù náà kọ́ bọ́ sí yunifásitì pé ó ti fẹ́ sùọ̀ fún pé wọ́n ti fún ládìmẹ́sàn ó dẹ̀ park
àbí Ọlọ́run pààkẹ́ kò sí tí ò lè ṣẹlẹ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbà béèyàn ó ṣe máa ṣe òun ní bíi pé ọ̀la níjọ́ kú èèyàn tó bá dìgbà tí èèyàn bá fẹ́ kú bó ọ tọrọ àforíjìn Ọlọ́run ò ní gbà náà lọ́lọ́run sọ fún ọ Ànábì náà sọ nú àdíìsì inna Allaha yaqbalu tawbatal abdi ma lam yughargir Ọlọ́run ọba yóò gba tauba ẹni tó bá yóò gba túbà ẹni tó bá wá túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ma lam yughargir tó bá ti jẹ́ pé kò tí ì máa pòkò lóòkú ó ti fẹ́ kú ọwá ní Ọlọ́run nígbà yẹn láwọn àfáà ló fi jẹ́ wípé nínú májẹ̀mú táúbà àwọn májẹ̀mú táúbà bóyá kákà fún alákọ̀ọ́kọ́ níbẹ̀ ó ní pé n tó ń ṣe ó kọ́ wò pé mo fẹ́ fi ilẹ̀ tó sì ní azmù lórí ẹ̀ pé ìnìdédé ẹ̀mà ó ní azmù lórí pé kíní ìnìdédé ẹ̀mà ẹlẹ́ẹ̀kejì ó ní pé èyàn ò ní nádà lórí rẹ̀ iṣẹ́ tí ọ̀dá tí èyàn ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lọ fẹ́ fi ilẹ̀ ọ kàbàmà lórí ẹ̀ ọmọ tó máa kàbàmà pé nínú mo sì wá ṣe tí ọ̀dá báyìí kìí ṣe pé ọmọ ògbé àtinú tún wò pé àwọn ìgbà tí gbogbo wa gan tàbí ń jẹ ló ń gbà ẹ̀ ìtumọ̀ ẹ̀ nípa ọ̀kàbàmà ọgbà pípọ̀ dá ni ẹ àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhi tí wọ́n bá rántí ìgbà jàhílíyà wọn ó bù ẹ̀kún ni wọ́n bù ẹ̀kún pé mìíràn mo wá ṣe rádáadáa báyìí gbẹ́wọ̀ òwò pé kíní gbogbo àfi wà ń gbòòrò àwọn agan wò pé kíní ni ó túmọ̀ sí pé tí nǹkankan irú ẹni tó bá rẹ̀ pé òun wò pé gbogbo ìgbà tó fi wà ń gbòòrò yẹn wọ́n jayé ń gbà yẹn ní ìsìn mọ̀kàn wò pé kí nǹkan mọ̀kàn wò pé túmọ̀ ẹni pé ò tí ì nìyẹn dá bó ṣe wà tí afẹ́rẹ́ bá fẹ́ tí àdánwò kan bá rárá kan díẹ̀ báyìí ó padà síbẹ̀ gbogbo ẹni tó bá sì ní ìmánì pátápátá nínú àdíìsì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní nínú halawatul iman nínú nǹkan tí wọ́n fi máa rí pé òun fi ilé adùn ìmánì pé mo ní ìmánì lóòótọ́ ó ní an yakraha an ya'uda lil kufri kama yakrahu an yulqa fin nar ẹni yóò bẹ̀rù yóò hétí ẹ̀ yóò kórìíra ohun ọ padà sínú kèfèrí yíran dáradá kan tó ń ti ń ṣe sẹ́yìn gẹ́gẹ́ bó ṣe kórìíra kún ojú òun sínú náà èmi ni màá tó wá èmi àti yóò hétí ẹ̀ bàjẹ́ pé èmi ló wà sọ pé kí èmi tí èsè pé tí wọ́n bá tó ra bọ́yá òun mú kú mu tẹ́lẹ̀ ní wọ́n ra fi sìgá lọ pé ẹjẹ́ nǹkan sípò ẹ̀yìn lásán lè nígbàtí òun gan tí wọ́n gan tó fi ń mú bí pápálì kan kéèsé tó bá sọ̀rọ̀ sìgá èmi ọ́fẹ́ lè sunkún pé èmi kéèyàn máa fọ̀rọ̀ sìgá nígbàtí mo ti sórí ire tán Ọlọ́run ní jẹ́ èèyàn gbọ́dọ̀ kábàámọ̀ àbámọ̀ sí ní inú ọkàn ẹni ó wà pé tó ma tún ké ní mo á ń ṣe tí ọ̀dá báyìí lọ́n foríjì mi yóò kábàámọ̀ mélòó láti ká ẹlẹ́ẹ̀kẹta ní istigfaru gangan ìyẹn ni pé kó lọ jókòó istigfar kó tọrọ pé astagfirullah tó bá tí ì ṣe gbogbo àwọn tó wà lẹ́yìn yẹn tó bá astagfirullah ohun waste ẹ̀ dànù kò tí ní tauba ó wà lọ jókòó istigfar bí kéèyàn yan náfílà tán kó wá ṣe astagfirullah yẹn kìí sì ṣe pé nǹkan tó le kà sí astagfirullah láti inú ọkàn rẹ wípé Ọlọ́run orí ẹ̀ṣẹ̀ yìí jẹ́ mi o tó bá ti kú ń bẹ tó kàn tọrọ àforíjì yẹn Ọlọ́run ó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó tí wọ́n máa ń fi kún òun ni kó jẹ́ pé tó bá jẹ́ wípé ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn fi hákì ádámì yìí ni ẹ̀ṣẹ̀ tó dá yẹn ó ti wọnú ẹ̀tọ́ ẹnìkan tó jẹ́ abára èèyàn bí irú ti ẹ o gbọ́dọ̀ lọ sọ́dọ̀ ẹ̀kọ́ sọ pé ẹjọ́ ẹ̀dàkùn ẹ̀foríjì mi o ní tí mo ṣe rí o ẹjọ́ ẹ̀dàkùn tí ó fi foríjì ó dẹ̀ lọ ṣàlàyé fún ní kìí ṣe pọ́ lọ síbẹ̀ pé foríjì wà náà ó lọ sọ fún lẹ́yìn tó jẹ́ pé ó rọra rẹ̀ ńlẹ̀ ẹjọ́ ẹ̀foríjì mi o
tó bá ti wá ṣe bó ṣe yẹ kó ṣe ẹni ó bá sọ pé òun ò fẹ́ foríjìn Ọlọ́run foríjìn tó bá pé ó ṣe bó ṣe yẹ kó ṣe ọlọ́ba ọdẹ rẹra rẹ̀ ńlẹ̀ bó ṣe yẹ kó rẹra rẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ni ń bá ní kòkò aláyà kòkò nàkí lóhun Ọlọ́run foríjìn tiẹ̀ ṣùgbọ́n kó jẹ́ pé ìwọ gan nígbà tó lọ síbẹ̀ ọmọ ẹjọ́ dákun ẹjọ́ lóòótọ́ láti inú ọkàn rẹ̀ tọ́rọ́ lọ ń rọ́kàn tiẹ̀ ẹ̀wé ohun ọ̀fẹ́ foríjì Ọlọ́run sì ní ọ́n rọ́kàn tó bá ti rí pé òun tú jẹ ní ọ̀nà ìgbà ṣùgbọ́n ká ní lóòótọ́ ṣe ẹlòmíín wà nínú àwọn èèyàn tó yẹ pé kò láforíjì ń tiẹ̀ Ọlọ́run foríjì à ń bèèrè ìdáṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ni ó foríjì gbogbo èèyàn ni ó foríjì àfàwọn tó yẹ pé àwọn ẹ̀sà burú nú àwọn èèyàn Ọlọ́run mọ́ sí wá bẹ́ tó bá ti foríjì èèyàn Ọlọ́run ní foríjì wọn náà ar-rahimuna yarhamuhumur rahman ìdàkejì náà ni ẹni tó bá ń kẹ́ èèyàn tí ń wò pé Ọlọ́run kẹun náà ìdàkejì tó bá ti ní ò ní sojú àánú fáwọn èèyàn ọwójú àánú ti ẹ̀ náà sí fóòmí kò sójú àánú kankan látọ̀dọ̀ Ọlọ́run tí ó dèwà bọ̀ èèyàn lọ bẹ́ ni ẹ ká ní pé ọ̀rọ̀ mú owó rẹ ní owó báyìí báyìí òmú o tó bá ní o kọ́ dá padà ó gbìyànjú láti dá padà tó bá ní ọmọ mú lọ kò sí ń jẹ lọ́ntì ẹ̀ nìyẹn kò jẹ lọ́ntì ẹnu kálẹ̀ o sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ní lápẹjú àbọ̀ bàjẹ́ ọlọ tọrọ àforíjì tó bá tọrọ àforíjì lọ́wọ́ rẹ̀ àwọn tá à ń sọ yẹn ó máa ń ní lápá nù gbèsè ayé èèyàn lé ayé gan kó ámbèlè ìtàṣe ìjọ gbèndé àlìkámà tó bá ti mú tó bá ti ẹnìkan bá ti fẹ̀tọ́ ẹ̀ dùn àbí ó ṣe bíi pé nǹkan tó bá ti ń kó bá yín rúdú rẹ̀ ìjọmọlúwàbí ẹ̀ ó bàjẹ́ ó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ó sáfẹ́ bá tiẹ̀ jẹ́ gbogbo àwọn nǹkan yẹn tó bá ti ṣe kàmá tàdínù tùdánù nílé ayé ilé ayé ẹ̀san wà mẹ́ ọkọ̀ jẹ́ nílé ayé ìnà kìí sì ṣe pé ẹ̀san gbogbo tó rí kìí ṣẹ̀san àwọn àfáà wọn ní kìí ṣe jàzáwù ọ̀dọ̀ Ọlọ́run ló wà àlìkíyámà jàzá wà ìyẹn tó ṣe ṣúùmù aburú tí ń bẹ́ẹ̀ bí tó ṣe yẹn ní orí aburú pé ó ṣe aburú sẹ́nìkan báyìí òwò náà rà aburú rẹ̀ ó rí aburú rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tí wọ́n ṣe dáadáa báyìí tó bá wá padà rí dáadáa ní ìgbésí ayé rẹ̀ kìí ṣe ẹ̀san Ọlọ́run ẹ̀san Ọlọ́run pọ̀ débi pé nítorí yẹn húsùnù tí dáadáa tó ṣe dáadáa tó máa ń wà di kéèyàn ó ṣe dáadáa lásán lọ́kàn rárá rí bá tó bá dọ̀dọ̀ Ọlọ́run ó wà lọ gbé ẹ̀san tó yẹ pé ìwọ gan ó tún yẹ̀ wò pé ṣé tí mo sì ṣe lójì tó báyìí kọlọ̀n kó ṣe ẹ̀san dáadáa méjèèjì táyé àtijọ́ gbé ní àlìkámà kó ṣe fánú ìta àti ṣe gbogbo ẹ̀ṣẹ̀ wa kó forí ẹ̀jẹ̀ wa ẹlẹ́ẹ̀kẹrin nù ẹlẹ́ẹ̀karùn ó ní antakuna taubatu fi waqtihi kó jẹ́ pé taubà tó fẹ́ ṣe ìgbà tó yẹ kó ṣe òun náà ló ṣe ìgbà ó ti nígbà ìgbà náà sì ní gbogbo ìgbà àyàfi ìgbà méjì àwọn ìgbà méjèèjì yẹn ó ní alkiyamatu sugura walkiyamatu kubra kiyamatu sugura ó ní kiyama ìntánàbí sallallahu alaihi wasallam sọ fún ayẹ man mata faqad qamat kiyamatu tó bá ti kú báyìí tó bá ti kú kiyama rẹ̀ ti tónù tí alkiyama ẹnìkan bá ti tó sugura nù ti kéèkéé tọ̀dọ̀ wa nù ẹ ń bá tọrọ àforíjì ìgbà yẹn Ọlọ́run nígbà náà lọ ti gbọ́nú àyà yẹn Ọlọ́run nígbà kìyàmà ẹlẹ́ẹ̀kejì ní kúbúrọ̀ tí ó kó everybody sínú ti ìjọ ògbéǹdì àlìkámà òun tí ẹ̀ tó bá ti ń di wípé ìjọ ògbéǹdì àlìkámà ti fẹ́ tó báyìí àwọn táìmù tó next sí ẹ ń bá tọrọ àforíjì ìgbà yẹn Ànábì ti sọ Ọlọ́run ò ní gbà láyé gbogbo ẹni tó bá wà láyé níjọ́ tí àlìkámà ó fi tó gbogbo wọn pátápátá èèyàn burú wọn jẹ́ olórí ibú ẹ̀dá wọn jẹ́ Ọlọ́run má ṣe àwa nínú àwọn tí ó wà ńbẹ̀ o Ọlọ́run má ṣe àwa nínú àwọn tí ó wà ńbẹ̀ o àwọn ìran díran wa gan Ọlọ́run ọlágbára àti má ṣe wọ́n bẹ́ẹ̀ Ọlọ́run má ṣe àwọn ìran díran wa náà nínú àwọn tí ó wà ńbẹ̀ o Ànábì sallallahu alaihi wasallam ó yí a pé la taqumu sa'a illa ala ashrarin nas ìjọ gbéǹde àlìkámà ò lè tó láyé àyàfi lórí àwọn olórí ibú ẹ̀dá tí wọ́n bá tọrọ àforíjì ńgbà yẹn Ọlọ́run nígbà nínú hadith Ànábì ó ní la tanqati'u al-hijratu hatta tanqati'a at-tawba hijra kéèyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ kó bọ́ síbi dáadáa kò lè tán láyé
hatta tanqati at-tawba àyàfi ìgbà tí tawba bá tó náà bá tó stop ìyẹn lè mọ́ kó ń bí ẹsẹ̀ kọ́ bọ́ síbi dáadáa kò wà ní stop àyàfi ìgbà tí tawba tọ́lọ́run gbà náà bá stop wala tanqati at-tawbatu hatta takhruja ash-shamsu hatta takhruja ash-shamsu min maghribiha kò sì sí tawba ọmọ lọ náà ni kò lè stop títí tí òun ó fi yọ níbi títí máa ń wọ̀ òun ó sì padà yọ gùrúbù àbí ṣùrúkù ìṣrọ́kù shams min maghribiha òun ó padà yọ níbi títí máa ń wọ̀ tó bá nínú àwọn ashratu as-sa'ati al-kubra ni nínú àwọn àmì tá fi mọ̀ pé alkiyama ti dé tán nínú àwọn tó tóbi òun kí òun ó lọ yọ ọ̀run tí ń yọ ní ìsì tẹ́lẹ̀ kọ́ lọ mọ́ yọ west ẹn tó bá bá láyé bọ́ tọrọ àforíjìn ọlọ́run nígbà ọlọ́run ní jẹ́ ọba wa láyé o bẹ́ẹ̀ ni àdíìtì ẹlẹ́ẹ̀kejì ó ń sọ fún wa pé kò sí lè bẹ́ẹ̀ nìkankan láyé àfàwọn olórí ibú ẹ̀dá láwọn tí wọ́n ti bọ́ nínú àwọn ọ̀rọ̀ wọn ni pé wọ́n ti bọ́ Káàbà tí wọ́n ti wó Káàbà dànù bóyá wọ́n wò pé àwọn fẹ́ fi ṣe tourist center àwọn òpònú ẹ̀dá kan yìí ti ń rò ní ìsìn ọlọ́run kọ̀ọ̀kan fún wa ṣe ọlọ́run má fún wa ṣe o ètò ẹ̀mí ọ̀fẹ́ sí ń bẹ̀ ń tèmi o má fún wa ṣe báyìí o orí ìwò ògbé o àwọn òpònú ẹ̀dá kan ti ń wò pé ó yẹ kí Káàbà ó yẹ kó lè jẹ́ tourist center tó yẹ pé gbogbo èèyàn ni ó máa wá bẹ̀ wọ́n wà wo ìyẹn ni pé wọ́n wo structure Káàbà yẹn wọ́n kọ́mẹ̀ sí pé táwọn èèyàn wà ń bẹ́ẹ̀ kẹ́ àwọn èèyàn máa gbádùn lọ wọ́n máa ṣe tourist wọ́n dẹ̀ máa gbádùn lọ ní Káàbà dípò bàdà wọ́n máa gbádùn lọ àwọn olórí ibú ẹ̀dá tí ó bà láyé nù ọlọ́run mọ́sà wà ń bẹ́ o wọ́n jẹ́ ká wà ń bẹ́ o Tawba èèyàn gbọ́dọ̀ tètè ṣe ní àsìkò rẹ̀ fatubu ila Allahi jami'an ayyuhal mu'minuna àwọn náà a ń sọ àsọtẹ́lẹ̀ ẹnu Kùránì gbogbo wa pátápátá ìjà lọ wá túbá lọ sọ́dọ̀ Ọlọ́run tí ó dẹ̀ jẹ́ taubatan nasuha lọ ní túbú ila Allahi taubatan nasuha tauba nasuha ìyẹn ni pé tí ó mọ̀kanga tí èsì pò ń túra rẹ̀ jẹ tó fi lè mọ̀ pé ìmí ọmọkanga Ọlọ́run mọ̀ pé ọmọkanga tí ó bá ti ṣe tí ọmọkanga báyìí yóò fi Ọlọ́run ọ̀nà mọ́ padà náà ni yóò dá padà sọ́dọ̀ rẹ̀ Ọlọ́run mọ́dà tauba wa padà sọ́dọ̀ wa tí èèyàn bá ti ṣe gbogbo ń tàà wí ẹni ẹ̀ṣẹ̀ torí kó ṣe nílé ayé ìbájẹ́ ṣíríkù gan ni Ọlọ́run gbà tauba Ọlọ́run ìmọ̀ ń forí jẹ ṣíríkù nílé ayé báyìí tó bá ti lè mú tauba bẹ́ẹ̀ ṣíríkù tí wọ́n bá sọ pé Ọlọ́run ní forí jì ẹni tó bá jẹ́ mú ṣíríkù ẹni tó ṣe ṣíríkù ìyẹn ni pé kó máa bọ̀ báyìí níwájú Ọlọ́run kó dẹ̀ bá ṣíríkù yẹn dọ́dọ̀ Ọlọ́run báyìí Ọlọ́run ní forí jì torí pé téèyàn bá déwájú Ọlọ́run báyìí àwọn ẹ̀ṣẹ̀ míì wà tọ́lọ́run ó forí jìyàn tọ́lọ́run kan wò pé ẹjẹ́ akẹ́ gbàgbé ẹ ṣùgbọ́n Ọlọ́run ní gbàgbé ṣíríkù ṣùgbọ́n téèyàn bá wà nílé ayé tó bá wá túbá kò ń bí ṣíríkù ìyẹn ni pé gbogbo àwọn ìgbésẹ̀ tá a dákọ̀ ọ̀dẹ̀ ṣe lórí ṣíríkù ìyẹn ni pé ò débẹ̀ mọ́ ò ṣe kinní kan mọ́ bọ́rọ̀ rẹ náà ṣe jọ ojú ọ̀rọ̀ àwọn sàábé lọ àwọn gan mélòó lára ṣíríkù tó ń ṣe ọ̀nbẹ́ àwọn ilé ojoojúmọ́ ni ẹbọ tí wọ́n lọ ṣe ní Káàbà ojoojúmọ́ ẹbọ ti general ni wọ́n lẹ́bọ àdúgbò wọ́n ní tinú ilé pásánà náà tún wà ẹbọ ilé ẹbọ oko ẹbọ shop ẹbọ travel gbogbo ènìyàn ní mélòó níwọ̀ ní wọ́n dẹ̀ tọrọ àforíjìn wọ́n dẹ̀ tẹ̀lé ànábì wọ́n dẹ̀ di ẹn tó dáa jù nú gbogbo ẹ̀dá lẹ́yìn àwọn ànábì ìwọ náà lè dá tó bá fẹ̀sẹ̀ ẹlẹ́ ní ìsìn tó fi ilẹ̀ ìwọ náà lè dá kò sẹ́nì kankan tí ó jẹ́ pé ọmọ tán ó dá everybody náà try ni ọmọ ọmọ ọ̀pásọ náà yóò mọ̀ ọmọ díẹ̀díẹ̀ náà ni o lè mọ́ tán lẹ́ẹ̀kan náà everybody náà rán try tó bá tún ti rí pé mo ti jókòó dáadáa bí elé yóò tún náà máa mọ̀ pé ẹjẹ́ tún correct elé correct èyí sì ẹ̀kan náà ni ó correct nígbà báyá ìyẹn ló tún correct dé ibì kan ó tún wò pé ẹjẹ́ tún náà mẹ́lé everybody ṣe ń correct nu everybody wa náà tá a bá mú díẹ̀díẹ̀ báyẹn ẹ wo àwọn bá ṣe ti correct débì kan tó bá sì ti dẹ́mẹ̀lé wípé bó ṣe wà ó fẹ́ change kúrò níbi aburú tó ń ṣe mo fẹ́ change kúrò ń bẹ̀rẹ̀ ó ti dẹ́mẹ̀lé ọwá ń try rẹ lọ téèyàn bá kúlé lórí Ọlọ́run forí jiyàn bí irú àdíìsì Ànábì sallallahu alaihi wasallam tó sọ nípa ẹnìkan tó pé èèyàn 99 ó dẹ̀ lọ sọ́dọ̀ àfà
àfà oníhàn bẹ́ẹ̀ ṣe rí mi tí mo ra dúó wájú yín jẹ́jẹ́ èèyàn 99 mo ti mú balẹ̀ èèyàn 99 ọ̀dá ń gbé wèrè ẹ̀dá kan ní ọ àforíjìn lòun sì ń wá pé sọ́lọ́run lè foríjìn 99 99 ọ̀dá bóyá káfẹ́ yìí náà pé kápúpẹ̀ yìí náà nígbàtọ̀ Ọlọ́run lè kápúpẹ̀ yìí náà gẹ́gẹ́ kìí fàkámẹ́lẹ̀ bí i mẹ́ ó fàáfà 100 nígbàtọ̀ náà tún wá lọ tún wá ọmọ òrùgbó tó tún dárò pé ọ̀lọ́ irú láìfò olóhun live by 100 ìtàn bó ṣe tún lọ sọ́dọ̀ àfáà mí nìyẹn àfáà tí ó bá jẹ́ 101 ọlọ́sọ́dọ̀ àfáà ẹwò bẹ́ẹ̀ ṣe rárí mi tí mo ra jẹ́ntù wájú yín èèyàn 100 kan ní ohun tí mo balẹ̀ ẹ̀pọ̀ èèyàn 100 àforíjì mo sì wá sọ́lọ́run lè foríjì mi àfáà yẹn wá sọ fún Ọlọ́run lè foríjì ọ Ọlọ́run yaghfiru dhunuba jami'a gbogbo ẹ̀ṣẹ̀ ó lè foríjì yóò forí ẹ̀jẹ̀ yẹn dànù Ọlọ́run lè foríjì ọ ṣùgbọ́n májẹ̀mú ni wípé wà kúrò ní ọ̀dọ̀ ibi ìlú tó ti wà tó ti ń pààyàn tó fi 100 wà lọ sí ìlú báibái ẹ rí pé nínú àwọn májẹ̀mú àbí nínú àwọn ìgbésẹ̀ tí èèyàn máa ń ṣe tí èèyàn bá fẹ́ kú níbi tí ọ̀dà nù kúrò ní àárín àwọn ibi tó ti ń ṣe bí ó ṣe rí ó le tó ibi tẹ́yẹn ti ní ká ní òkú ìlú tí ẹ ní ìlú bá bẹ̀ẹ̀ báyìí wọ́n ní ó kú òǹbẹ̀ kọ́ máa lọ ìlú mi ẹ wo bí ó ṣe le tó yóò ṣe lọ bẹ̀rẹ̀ láìfù mi nílùú mi lẹ́yìn tó ti dàgbà ó ti dàgbà tẹ́yìn bá fi pa èèyàn 100 àgbà ni o kódà kò mọ́ ju 17 years lọ àgbà rẹ̀ ó ti tó bí 47 years abùn 47 pé àgbà ní èèyàn ńlá owó ti dàgbà wọ́n wá ìṣẹ̀fẹ́ lọ bẹ̀rẹ̀ láìfù nílùú mi ọdẹ gbà ọdẹ ń lọ ṣùgbọ́n ojú ọ̀nà ní kú kámọ́ ọba kú wọ́n ní àwọn màláíkà méjèèjì màláíkà àkẹ́ àti màláíkà àwọn méjèèjì pàdé ń bẹ oníyà ó fẹ́ gbé oníkẹ̀fẹ́ gbé àwọn méjèèjì wá jọ ń sọ̀rọ̀ láàrin ara wọn jọ ń jayàn pé oníyà ní òun ló yẹ kó òun ò gbé náà kí ló dé kò tí ì dé ibi tí ó ti tọrọ àforíjì gẹ́gẹ́ kò tí ì dé lu yẹn náà ó sì ibi ò tí ì dé bẹ́ẹ̀ tí yẹn náà ní òun ló yẹ kó òun ò gbé ìbò tí ń lọ ọbẹ̀ ìbò fẹ́ lọ ọbẹ̀ náà ló ti ní àníyàn kó òun lọ ọbẹ̀ náà Ọlọ́run wá rán màláíkà Jibril Ọlọ́run ti mọ ibi tí yọ padà já sí ọ̀rọ̀ màláíkà Jibril sí wọn pé kó lọ bá wọn làjà ẹ̀yin méjèèjì rojọ́ gba wọn rojọ́ bí wọ́n ti ń rò tán ó ní ntí ẹjẹ́ àṣẹ ni pé ẹjẹ́ àwọn distance tó wà láàrin ìlú ti ibi tó ti ń bọ̀ sí ibi tí ń lọ káwọn kápín méjì tó bá jẹ́ wípé ibi tó bá fì sí inú méjèèjì lẹ́mù tó bá fì sí ibi tí ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tó níyà máa gbé lọ tó bá lè fì sí tọ̀hún a jẹ́ pé ó ti fẹ́ débi tí ó ti débẹ̀ náà mara wọn náà ìwọ oníkẹ̀ ló gbé wọ́n dẹ̀ wọ́n rí wípé ó ra fì sí ti ibi tọ̀hún díẹ̀ Ọlọ́run ṣe lánàá nígbà tó ti ní àníyàn ni ó ti láníyàn pé ibi tó ń lọ nù Ọlọ́run dẹ̀ bá gbà Ọlọ́run wà fápò ẹ̀ débi pé kó tó kú Ọlọ́run make sure pé ó ti kọjá ibi tí ó fẹ́ bí ó kọjá nígbò ti láníyàn bẹ́ẹ̀ òun ó change ẹ̀ ó dẹ̀ change ẹ lọ ó ti ń change ẹ lọ náà bá toró ti ń lọ bá ó ti ń lọ pé ń change tí wọ́n náà tó bá ti ń try láti máa change rẹ̀ lọ Ọlọ́run ti mọ̀ pé ó fẹ́ ṣe táúbà nìyẹn wọ́n náà bẹ̀rẹ̀ ń bì kan náà ni kọ́lọ̀ kọ́ gbà táúbà wa kó ṣe wá nínú àwọn àtà ibùbí dam kó ṣe wá nínú àwọn ta'ibun àwọn àbìdún kọ́lọ̀ ọba kó ṣe wá láàrin irú àwọn bá ẹni tọ́lọ́run bá ṣe bá ó sorí ire gan o gbogbo wa ká lọ wá túbá o fàtúbú ila Allahi jami'an ayyuhal mu'minuna fàtúbú ila Allahi jami'an ayyuhal mu'minuna fàtúbú ila Allahi jami'an ayyuhal mu'minuna يا رب إن حل بي ما لا مرد له
وسرت مرتهلا عن هذه الدار وصرت مرتهلا عن هذه الدار وسرت ضيفك في ظلماء موحشة فاجعل قراي لديك محو أوزاري واجعل كراي لديك محو أوزاري ولا تدعني فريدا لا علي سمعي ووسع القبر واملاه بأنواري ووسع القبر وملاه بأنواري الضيف يكرمه من كان ذا كرم أنت الكريم وأنت خالق الباري أنت الكريم وأنت أنت خالق الباري إن الملوك إذا شابت عبيدهم في رزقهما تكون وصل إبراهيم في رزقهما تكون وصل إبراهيم وأنت يا خالقي أولاد ذاك رما قد شبت في رزق فاتقني من النار قد شبت في رزق فاتقني من النار إن الملوك إذا شابت عبيد